ṣe rí ọmọkùnrin tí mo gbé sókè tí ó pe rẹ̀ ní Khalifatu Sọmọdání tó ti fi ẹnu tó ti fi wú géètì tó ti fi bá rẹ̀ ní eléwé ọmọ prison yard bó dẹ̀ jẹ́ police station ni mo fẹ́ sọ àwọn iṣẹ́ tí wọ́n wá ń ṣe ní online ni ṣe rí àwọn ọmọdé wọn ní group wọ́n lọ kó wọn wá sí online kí wọ́n wá ṣe jàgídíjàgan pẹ̀lú mùsùlùmí ẹgbẹ́ wọn ni ṣe wá rí Khalifatu Sọmọdání yìí àwọn gbógun ti àwọn tí wọ́n ń polówó tawhid tí wọ́n ń tún ẹ̀sìn ṣe fáwọn èèyàn wọ́n gbógun ti àwọn tí wọ́n ń sọ pé tó ń sọ̀rọ̀ nípa sharia law wọ́n dẹ̀ ń gbógun ti àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn ní péèjì ẹ̀ kò nígbà kẹbú ọlọ́run bá nọ́bì o àmọ́ ọ̀rọ̀ tí ó bá ń sọ àti àwọn tí wọ́n kó tira ẹ̀ bá oníṣẹ̀ṣe ní péèjì wọn ẹ̀ bá kìrìsìtẹ́nì ní péèjì wọn tí wọ́n máa tàbùkù àdìtì tí wọ́n máa tàbùkù Islam ẹ jẹ́ ń sọ lára àwọn iṣẹ́ ẹ̀kan tó ń ṣe ó máa gbé àwọn èèyàn sókè lórí péèjì ẹ̀ báyìí á ní ṣé ẹ̀yin fẹ́ jẹ́ kí ṣẹ̀ríà ṣẹlẹ̀ táwọn yẹn bá sọ pé á ní ṣe lè bá ọmọ ọdún 9 sùn wọ́n á máa sọ oríṣiríṣi Sheikh Nakeeb gbogbo ẹni tó bá mọ Nakeeb àwọn ọmọdé yìí máa gbé picture wọ́n máa ṣépè fún Nakeeb wọ́n máa ṣe oríṣiríṣi torí pé Nakeeb ń correct àwọn nǹkan kan nínú ẹ̀sìn tó jẹ́ pé kò jẹ́ kí àwọn bàbá kan máa sọ tí àwọn ẹlẹ́bọ tí wọ́n ń lò against àwa mùsùlùmí ṣé wá rí lórí péjì ọmọdé yìí ẹ máa bá ọmọ tí wọ́n ń pè ní Sheikh Onyash tó máa ń ka àdìsí fáwọn ẹlẹ́bọ ẹ máa bá lórí péjì àwọn ọmọdé yìí tí wọ́n máa hẹ́lì wọn gbogbo àwọn mùsùlùmí tí wọ́n bá ti ń polówó tàwídì báyìí ni àwọn máa ń gbógun tì oníjàlábí dẹ̀ tún ni tí ẹ bá gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ọmọdé yìí máa ń sọ ẹ wò pé ṣé mùsùlùmí lélẹ̀ ṣé àáfàá lélẹ̀ wọ́n máa wá gbé píkṣọ ọmọ ìyá wọ́n máa wá gbé sí orí péjì wọn wọ́n máa lò sí ẹ̀yìn wọn píkṣọ Nakeeb wọ́n máa fi AI ṣe Nakeeb ní wọ́n máa design ẹ̀ bí ó ṣe dáa wọ́n máa pe Nakeeb ní ìnàkí mùsùlùmí ẹgbẹ́ yín. ẹ̀ẹ́dẹ̀ lè rí gbogbo àwọn mùnáfìkì yìí kẹrí wọn kí wọ́n polówó ẹ̀sìn fẹ́yàn kó sọ nǹkan tó wà nínú ẹ̀sìn bí ó ṣe pé nǹkan tó máa favour wọn tí àwọn èèyàn fi máa fún wọn lówó òun ló máa ń ṣe wọ́n máa ń tọrọ dátà online ní bó ṣe wà yẹn torí pé wọn ò níṣẹ́ lọ́wọ́ wọ́n máa tako hadith wọ́n máa tako ṣẹ̀ríà lọ gbogbo àfáà gbogbo mùsùlùmí tẹ́ bá dẹ̀ ti rí i pé ó ń tako ṣẹ̀ríà lọ báyìí ìzáìdà kó jẹ́ àfáà oníjàlábí tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn ò dáa kán bá yé àwọn èèyàn jẹ́ kán gbá àwọn èèyàn kí wọ́n parọ́ fáwọn èèyàn kí wọ́n máa wo yẹ̀pẹ̀ fáwọn èèyàn àbí kó jẹ́ àwọn àfáà alásàlátù tọ́mọ̀ pé àsàlátù yẹn o kò sí nínú Islam o wọ́n fẹ́ fi máa kówó jọ ni ẹ lọ wo gbogbo wọn pátápátá àwọn ọlọ́mọ máa tako ṣẹ̀ríà lọ ara wọn òun ni ọmọdé yìí wà ó máa ṣépè fún gbogbo àwọn onísùnà tí wọ́n bá sọ pé oníjàlábí ò ní jèrè òun náà máa sọ pé àwọn tó ń ṣe súnà wọn ò ní jèrè ẹjọ kò ṣe gbogbo àwa mùsùlùmí là ń ṣe súnà gbogbo àwa tá bá ti ń kírun súnà lọ́hùn tànábì là ń ṣe gbogbo àwa tá bá ti ń gbàwẹ̀ súnà ni torí pé wọ́n wá ń sọ fún yín pé kẹ́ lọ wáṣẹ́ ṣe ẹyẹ wá máa create nuisance online ẹyẹ máa daṣẹ́ àwọn èèyàn tí wọ́n ń pe àwọn èèyàn sẹ́sì rú ẹ wá máa gbé wọn ṣépè ẹ máa daṣẹ́ wọn nù orí péjì wọn lẹ ti máa rí àwọn Christian lẹ ti máa rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n jọ máa sọ̀rọ̀ nípa mùsùlùmí ẹgbẹ́ wọn láburú ẹ̀ẹ́dẹ̀ ní rí kí àwọn oníṣẹ̀ṣe aláwọ̀ àwọn mùsùlùmí yìí kí wọ́n wá lọ sọ̀rọ̀ lórí péjì wọn kẹ́ máa tàbùkù wọn bẹ́ẹ̀ náà làwọn kìrìsìtẹ́nì bọ́ torí àtẹnujẹ tí wọn ò lọ wáṣẹ́ ṣe wọ́n máa kó Christian mọ́ra wọ́n máa kó oníṣẹ̀ṣe mọ́ra kán máa tàbùkù àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn kí wọ́n máa tàbùkù àwọn tí wọ́n polówó tawhid ṣé wá rí ọmọ Khalifatu ṣòfòdànù yìí ó ṣe the same thing náà fẹ́mi náà tó gbé picture mi sí page ẹ̀ mo lọ gbé picture yẹ́ ẹ̀ ni ló bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ó dùn wọ́n débi pé
gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sunkún ni èèyàn gbé picture àwọn ìyá òun kíníkan ẹjọ́ ṣé mi ò ń ṣe ìyá èèyàn mo kàn bá ẹ sọ̀rọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń sọ lórí péjì yìí ẹ kàn rò pé ẹ̀ ń yẹ̀yẹ́ Islam ni ara yín lẹ̀ ń yẹ̀yẹ́ ẹ máa bi àwọn èèyàn pé ṣé wọ́n lè bá ọmọ ọdún 6 sùn ẹ máa ṣépè fún mùsùlùmí ẹgbẹ́ yín ló wá lọ gbé picture mi sórí page èmi náà dẹ̀ lọ gbé picture yẹ ṣé wá rí ìyàwó ẹ̀tọ́ ní oníṣẹ́ lọ́wọ́ yẹn náà ó bẹ̀rẹ̀ sí ní sunkún ni wọ́n lọ gbé picture grandma wọ́n lọ ṣe kinní kan tí ò bá ń ṣe àwọn àgbààgbà tí wọ́n dìde tì mí pé kí má ṣe bí wọn ni màá fi ìyá yín ṣe ẹ̀sìn online so iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wọ́n wá ń bá àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn wọ́n wá ń bá wọn jà online ni wọ́n dẹ̀ kó wọn dìde wá ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ o wọn ò ní iṣẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ wá rèdì àwọn ọmọ aládé tẹwótẹwó ni àwọn ọmọ aládé pangolo àwọn ọmọ aládé padà sílé oníjàlábí ni kó tó wá dìde kó tó wá sọ pé àwọn àáfàá kan àwọn ni báńdíìtì kó lọ àrẹ́sì wọn kó lọ wádìí wọn dáadáa ó ń bẹ́ torí pé ó fẹ́ ṣèyàwó ó lówó lọ́wọ́ ó wá kára mọ́ṣẹ́ káwọn aláṣìṣe ṣe kán lè rò pé ó ń ṣiṣẹ́ kán lè máa fún yín lówó ẹ wá ń gbógun ti Islam tẹ́lẹ̀ yín ẹ̀yin ń ṣe Islam yẹn èmi wá ń bẹ gbogbo ẹ̀yin àáfàá wa ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lò bíi oṣù bíi 3 níbẹ̀ kórì ẹ fi straight because bó ṣe bẹ́ wá sọ online ló ṣe bẹ́ lọ sí ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ tẹ́mi wá bẹ̀ ẹ̀yin àáfàá wa nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé fídíò mi lọ sí Facebook ẹ jẹ́ bá mi gbélé náà lọ sí Facebook àwọn eléyìí wọ́n wá ń tàbùkù ẹ̀sìn online ni wọ́n dẹ̀ pera wọn ní mùsùlùmí torí àti jẹ àti mu ni tẹ́ bá wo fídíò tí mo post yẹn gan wọ́n sọ pé kò ní iṣẹ́ lọ́wọ́ ìyàwó tó fẹ́ náà ò níṣẹ́ lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ ṣèyàwó wọ́n fẹ́ wá rèdì àwọn èèyàn online wọ́n fẹ́ wá rèdì àwọn èèyàn online Ọlọ́run má máa fi jíjẹ mímu wa síbi tó nira o wàá gbádùn mi tó.